ọmọ ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ́rí ọmọ o ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ́rí ọmọ o. ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ́rí ọmọ o. ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ́rí ọmọ o. ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o. ọmọ kékeré tí a bí sọ́jẹ́ o. ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ́rí ọmọ o. Ògbómọ̀ṣọ́ làwà náà lẹ́tọ̀ tẹ́ ń gbọ́ orúkọ mi ní Sọjí Abíọ́jẹ́là Chief Doctor AVM JB Adigun retired akọ́gun tí gbogbo ilé Ògbómọ̀ṣọ́ ló ṣe agbátẹrù ètò yìí alága fún Son Job Creation and Empowerment Committee bẹ́ẹ̀ ni àwọn ni aláṣẹ Ayọ̀ká Foundation ààrẹ fún odidi káàkiri àgbáyé akọ́gun tí ilé Ògbómọ̀ṣọ́ nù mo kí mọ́ mi yèyé ẹ̀lẹ́ ẹ̀sìn ẹ̀kú ìtọ́jú wa bẹ́ẹ̀ ni mo kí ASK Àrẹ̀mú Olúṣẹ́gun Kútì alátìkó fún ètò yìí. Ó wù mí kí n mọ̀ sí orin yìí lẹ̀ ṣùgbọ́n ọ̀nà pọ̀ lónìí torí pé ní ọjọ́ Àlàmísì jẹ́rẹ́ ní kábíyèsí ró àwọn ọ̀dọ́ tó lé ní 200 ní agbára ẹ̀kọ́ tó yanrantí ni. A fẹ́ kí kábíyèsí, a fẹ́ kí akọgun, a fẹ́ kí Bank of Industry, a fẹ́ kí ìgbìmọ̀ ẹ jẹ́ kí aṣojú àwọn tí arólágbára kan wá síwájú ká tó kán lu ọ̀rọ̀ ọ̀jẹ̀ sọjẹ mọ bọjọjẹ ọyá ẹ bọ bí ìyákọ mi orúkọ rẹ ó dà fún wa ṣé tó kọ ó sì wà mí kí kábíyèsí pé wọn ṣe ó wọn kó àtìlẹ́yìn bẹ̀rẹ̀ díẹ̀. Orúkọ mi ni Gloria Olúwabùsáyọ̀mí Bọ́lájí mo kọ́ ẹ̀kọ́ àdìrẹ àti aṣọ òkè mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Afọlábí Ọláoyè Olúmọgẹgẹ kẹta àti Bank of Industry àwọn ìgbìmọ̀ job creation lórí abẹ́ akọgun fún àǹfààní tí wọ́n fún wa láti kọ́ ẹ̀kọ́ náà a kọ́ ẹ̀kọ́ náà fún oṣù 4 a sì ní ìmọ̀ tí ó yè koro lórí àwọn tí a kọ́ ẹ̀kọ́ lé lórí. Èmi gan ti pinnu láti gbé iṣẹ́ fún ọ how many years mo ló bá mi rán báwọn. ọ̀pá 10 ni sọ. ọ̀pá 10 lèmi ó ti gbé fún lẹ́nu rọ̀lẹ́ yìí o kábíyèsí ẹ ṣeun o àwọn ọmọ yín ti ń ríṣẹ́ o ọ̀yá o ṣeun bá mi ẹ bọ́ síbí. ọ̀yá orúkọ tí. Orúkọ mi ni Alàgbé Olúwanífẹ́mi a fẹ́ dúpẹ́ lọ́wọ́ kábíyèsí His Imperial Majesty ọba Ghandi Afọlábí Ọláoyè fún àǹfààní àti oore ọ̀fẹ́ eléyìí tí wọ́n fún wa láti kẹ́kọ̀ọ́ àkọ́yege èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo kọ́ nípa nǹkan tí à ń pè ní web design so wọ́n dẹ̀ kọ́ wa ní ọ̀nà tí ó jẹ́ wípé ó gbà ó yé wa yékéyéké web design bẹ́ẹ̀ ni web design ẹ lè ṣe website báyà bí. bẹ́ẹ̀ ni lágbára lọ́wọ́ Ọlọ́run so a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí lọ́pọ̀lọpọ̀. ṣe local website àbí international. kò sílẹ̀ tí a lè ṣe ní ọjọ́ Thursday nígbà tá à ń ṣe program yẹn a ṣe example eléyìí tí àwa gangan ṣe bẹ́ẹ̀ ni so a ṣe example eléyìí tá a ṣe fún this particular program kábíyèsí gangan fúnra wọn náà sì rí tí wọ́n sì fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ so a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ job creation committee tí akọgun of Ògbómọ̀ṣọ́ land tí wọ́n jẹ́ alága fún Ọlọ́run yóò mọ̀ tẹ̀yìn síwájú ẹ ṣé gan ni. kí Bank of Industry. bákan náà a dúpẹ́ lọ́wọ́ Bank of Industry tí wọ́n fọ́ǹdì this particular program Ọlọ́run yóò mọ̀ tẹ̀ gbogbo wọn síwájú. kẹ́ tó kú ẹ kí gbogbo àwọn olóyè láàfin látòdì bá mi àrẹ àgọ́. a kí gbogbo àwọn olóyè láàfin Ṣọ̀ún of Ògbómọ̀ṣọ́ land látòrí bàbá wa ààrẹ àgọ́ àti àwọn gbogbo tí wọ́n jọ wà ní ìyálóde onípakí ọ̀tán gbogbo olú pátápátá kí yín lọ́pọ̀lọpọ̀ àsìkò yín kú iṣẹ́ takuntakun eléyìí tẹ́ ń ṣe fún ìlú Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn ọ̀dọ́ inú wa dùn sí a sì gbàdúrà pé Ọlọ́run yóò túnbọ̀ mọ̀ sún yín sí iwájú ìlú Ògbómọ̀ṣọ́ tẹ́ ń retí pé yóò débi gíga Ọlọ́run yóò fún yín lórí ọ̀fẹ́ ojú tí yín náà ni ó ṣe tí gbogbo àwa ọ̀dọ́ tí a fi mọ̀ ṣe rere ẹ ṣé gan ni a dúpẹ́ o. ẹ ṣeun o tọ́ àkànlùṣẹ́ tí a fẹ́ ṣe àkànlùṣẹ́ báyìí Àríbìdára Development Forum Àríbìdára Development Forum tí wọ́n jẹ́ àjọ tí kò rọ̀gbọ̀kú léjọba tí wọ́n ṣiṣẹ́ ìdókòwò bó o láṣẹ gbé àṣà Yorùbá lárugẹ àwọn ni wọ́n ṣe agbátẹrù abala tí a gbọ́dọ̀ mẹ́nu lé ṣùgbọ́n àwọn ọlọ́jọ́ bíi mi méjì péré ni ẹnìkan ọjọ́ keje ẹnìkejì ọjọ́ 10 oṣù tá a wà yìí mọ́mí Olúgbòdì Olúnìkẹ́ Deborah ọjọ́ keje lọ́jọ́ bí wọn ọmọ òdìdí ni wọ́n bá mi Ọ̀yátẹ́rù Solomon Akin ọjọ́ 10 lọ́jọ́ bí tiwọn iṣẹ́ yá báyìí eégún ó bẹ̀rẹ̀ láìpẹ́ àwọn kan máa ṣe ọkọ̀ mi pé wọ́n á ní abí ọmọ ọ̀jẹ́là
bàmí kan sọ̀rọ̀ pè mí ní Abíọ́dún àbí bóyá yóò jẹ́ lálẹ́ mi ń jẹ́ orúkọ àbíkú ni. iṣẹ́ bẹ̀rẹ̀ tó Àríbídára ní kí àwọn àgbà wa sọ̀rọ̀ nípa eégún jọ́mẹ́jọ jọ́mẹ́ẹ̀dógún bá a sì máa gbé yẹ̀wò náà jọ́mẹ́jọ dáná fojú à ń bọ̀ alẹ́ agbára ẹnjìníà kò múra lẹ̀ tẹ̀kútẹ̀kú ní ń bọ̀ ajúmọ̀gbòdo ń bọ̀ ní agbára tẹ̀kútẹ̀kú ní ń bọ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó bámi ẹ bá ń kíra lékè ládùúkọ yín fún wa. ọ̀yá o. orúkọ mi ni àlùfáà Samuel Atilade Adéoyè JP ẹni tó ṣiṣẹ́ ìjọ oníwàásù ìjọ ń tẹ̀bọmi tó ti fẹ̀yìntì. oníwàásù ìjọ ń tẹ̀bọmi lẹ́yìn àbí bẹ́ẹ̀ ni tó ẹ sì sọ̀rọ̀ ń pe eégún adúpẹ́ ọ̀yá bámi. orúkọ mi ni ajé kì í gbé. lọ́lọ́yìnbó ń pè ní aa. àwọn èèbó ni à ń pè ní aa ṣùgbọ́n ẹ lè pe ámọ́ọ̀sì adékòjọ ajé kì í gbé níbi aa tó ti jáde nù. Ámósì Adékòjọ ajé kì í gbé ẹ̀yin ẹsẹ̀ èyí tí mọ̀kòmbá. tọ́ ọ̀rọ̀ nípa eégún ó níbi okùn ti fà wá bó ti wùlé ogun tó ẹ̀jẹ̀ àtọ̀ báyìí ẹni tó láyé àtọ̀run Olódùmarè ìbàrẹ̀ o ká tó wá sí ọ̀dọ̀ àwọn tó rọ̀ wá àwọn orísàdá ká wá sí ọ̀dọ̀ egúngún gbogbo orúmọlẹ̀ tí ń bẹ lọ́run àtayé tọ́ bá mi ta ni Olódùmarè nínú Yorùbá sí àwa Yorùbá. Olódùmarè òun ni ẹni tí àwa Yorùbá gbà pé òun ló dá wa láìsí rẹ̀ a lè wà. Olódùmarè olódù ọmọ rẹ̀ tọ́mọ gbogbo ìpín wa àti ìrìn wa ní ìtumọ̀ Olódùmarè. ó mọ ìpín wa ó mọ ìrìn wa àti gbogbo ibi tá à ń rè ìtumọ̀ Olódùmarè náà. bákan náà Olódùmarè ilẹ̀ à ń tó ń pè ní Ọlọ́run olú ọ̀run ẹni tó ní ọ̀run Olúwa ẹni tó ní wá tó dá wa sílé ayé tó ṣe pé nǹkan tó wù ló lè fi wá ṣe ó ní à ń pè ní Olódùmarè. Olódùmarè Ọlọ́run Olúwa ẹlẹ́dàá ó ní ẹni tó dá wa sínú ayé. orúkọ Olódùmarè pọ̀ wọn a máa pè ní Àdìgún wọn a máa pè ní Adésínà bákan náà wọn a tún máa pè wípé adániwáyé mọ́ gbàgbé ẹni àtún orí ẹni tó sunwọ̀n ṣe ìtumọ̀ Olódùmarè ọ̀fẹ́jú kò síbi tí wọn ò sí ti mọ̀ wípé Ọlọ́run kan wà. Yorùbá ní Ọlọ́run kóyìnbó tó délẹ̀ ń sọ. bẹ́ẹ̀ ni kìí ṣe àwọn òyìnbó ló wá sọ pé Ọlọ́run wà fún wa. rárá o àwa náà ti mọ̀ wípé ẹnìkan wà tó ga ju gbogbo wa lọ tó sì ṣẹ̀ wá sílé ayé káwọn òyìnbó tó dé. ibi tí mò ń lọ gan la forí ọ̀rọ̀ sọ̀hún. tọ́ bá mi JP ẹ má jẹ́ ń ṣe bí ẹni pé mo mọ̀ ṣé Olódùmarè ní àwọn aṣojú tó bá sì ní orúkọ wo là ń pè wọ́n tá sì ní wọ́n. sínú ọ̀kànlérúgba orúkọ ni Yorùbá ń pe Olódùmarè. ọ̀kànlérúgba 201 wọ́n tún fi ọ̀kan kún láìpẹ́ yìí. wọ́n pè ní àfipámúniṣe ni lóore. ó yá gbogbo kò ní òsì bàjẹ́. ẹ jẹ́ ká lọ síbi àwọn aṣojú báyìí. ètò ẹ wá wí wípé ó láṣojú iléeṣẹ́ yìí ó láṣojú ẹni tí ń ṣe. ọ̀gá mi Isaac Ìbàrẹ̀ o gbogbo òòṣà gbogbo àwọn èèyàn ló gbàgbọ́ pé Ọlọ́run ní aṣojú. ta làwọn aṣojú. àwọn bàbá wa àwọn míì gbà wípé àwọn nípìnlẹ̀ àwọn míì yà pé òkè aṣojú Ọlọ́run ni. òkè tó ga yìí àbí. bẹ́ẹ̀ ni kì í ṣe ilé orí òkè o. náà mo hùn tó ga bí òkè kò yí òkè ayégún bẹ́ẹ̀ o. òkè odò igi ńlá òkìtì gbogbo nǹkan nítorí aṣojú Olódùmarè torí àwọn ẹ̀dá tí Olódùmarè dá tí ò lè bá wa gbé ń bá wọn gbé àwọn ló sì yọ̀ǹda òru fún. àwọn ni wọ́n lòru káwọ́ ọmọ rìn lọ́sàn-án ṣùgbọ́n lóru
bíbélì náà sì jẹ́rìí síbẹ̀. bíbélì jẹ́rìí síbẹ̀ àṣẹ reverend ẹ̀ ń sọ̀rọ̀ báyìí àwọn irúnmọlẹ̀ ńkọ́. irúnmọlẹ̀ òrìṣà ni irúnmọlẹ̀. òrìṣà ni wọ́n. ṣùgbọ́n kì í ṣe gbogbo irúnmọlẹ̀ ní òrìṣà. ẹgbẹ́ ẹ̀yin tẹ́ ẹ wà nílé o gbogbo irúnmọlẹ̀ tó tọ̀run rọ̀ wá ní òrìṣà ṣùgbọ́n kì í ṣe gbogbo òrìṣà ní irúnmọlẹ̀. gbogbo irúnmọlẹ̀ ní òrìṣà ṣùgbọ́n gbogbo òrìṣà kọ́ ní irúnmọlẹ̀. torí pé oríṣi òrìṣà tó wà ọ̀pọ̀ àwọn tó tọ̀run wá tí wọ́n sọ̀kalẹ̀ ọ̀tọ̀ làwọn. àdáyé yàn tó yẹ pé tí wọ́n ṣe nínú ayé. àwọn kan tọ̀run wá wọ́n rọ̀ ẹ fún mi méjì nù wọn. irú wọn ni Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà bara gbọ́nmìrègún. irú wọn ni Ṣàngó torí Ṣàngó oríṣi méjì ni Ṣàngó kan sọ̀kalẹ̀ ọ̀rọ̀ látọ̀run Ṣàngó kan jẹ́ ọba Ọ̀yọ́. ọba Ọ̀yọ́. so àwọn míì wọ́n sì tún wà oríṣi kan jẹ́ àwọn kan wà ní àwọn tá a dá lọ́lá tó pé tí wọ́n ṣe nínú ayé kò jẹ́ ká gbàgbé wọn ní ara wọn ní àwọn èèyàn ń ṣe ó ní Ṣàngó kejì. Ṣàngó kejì nu ọmọ Ọ̀rànyàn. ọ̀kan nínú wọn nu. Ọya ńkọ́. Ọya ìyàwó rẹ̀ náà ni òun náà ni èyí tí ń bẹ ní Ifẹ̀ tó kú obìnrin Mọ́remí tó bá wọn. a tún ní àwọn kan tá à ń pè ní òòṣàdílé. òòṣàdílé náà tó wà tí ìdílé ọ̀sẹ̀ fúnra rẹ̀. àyálé. òòṣàdílé ni o. òòṣàdílé ni lílọ́sẹ̀. lẹ́yìn náà àwọn ìlú kọ̀ọ̀kan wọ́n ló ṣàfihàn máa bọ̀ torí Ọya Ìrá ni. Ìrá ló ní Ìrá lọ́nà ọ̀fà bíbá yìí. òòṣà oko ìràwọ̀ àgbà lónìí. Ṣàngó Ọ̀yọ́ ní Kòso àtọ̀yọ́ àtàwọn ìlú bá máa ń so Òkè Abẹ́òkúta àti Olókè méjì. à ń bọ Òkè náà níbẹ̀ tí bẹ́ẹ̀ni Yámọ̀pó. lẹ́yìn náà gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ wa léèwé a tún ní àwọn personal divinities. tẹ́nì kọ̀ọ̀kan ọ̀sẹ̀ fúnra rẹ̀. tẹ́nì kọ̀ọ̀kan ní fídíò pé èmi ò gbọ́dọ̀ jẹ́ ẹ̀bú ẹyin èmi ò gbọ́dọ̀ jẹ́ wìtánṣe èmi ò gbọ́dọ̀ mú kínní òòṣà rẹ̀ ní ó ní tí ọmọ gbà lọ́wọ́ ẹ̀. ó láwọn kan tí wọn èè gbọ́dọ̀ jẹran ẹlẹ́jẹ̀ tí wọ́n fi kó láyé. ntòòṣà tí wọ́n ń gbà. mo lẹ́nìkan tó fi kó láyé kọ̀wọ́ bàtà lójú mi rí. lọ́wọ́ wọn nu eégún kan bẹ l'Ógbómọ̀ṣọ́ mo fọkọ bẹ́ẹ̀gùn láti rí àna sọ̀hún ni wọ́n tí ọjọ́ tí ẹni tí eégún yín gbígbé ń bá kàn ọjọ́ tó bá ti gbé eégún yẹn kò gbọ́dọ̀ bọ bàtà mọ́ tí èkú yóò mọ bọ bàtà tẹ́lẹ̀ o. ṣùgbọ́n tó bá ti kọ́ ru ẹ̀kú báyìí ó di mọ́. eégún mi wá tún jẹ́ eégún alágbá torí nílé àwọn àna mi eégún kan bẹ méjì tí wọ́n pè ní Apẹ́ládó tí wọ́n gbé wá láti Adó. Adó wọn ti gbé wá. bẹ́ẹ̀ni wọ́n lọ jù sódò ó padà wálé. wọ́n gbé lọ bùkún tí wọ́n dáná sí tó jóná rúurú wọ́n délé wọ́n tún bá lájà. ẹ fẹ́ fún alórúkọ lé àwọn ilé àná yẹn àti mo gbàgbé yìí. àgbà yìí sọ̀rọ̀ tán ọbẹ̀ mi nǹkan àgbà bá sì mi kàn gbọ́dọ̀ sẹ́ tó ṣe bí òwe.